ìkòkò ń ṣeṣu ẹnìkan ò gbọ́, odó ń gúnyán lòkìkí ń kàn. Mo kí ẹ̀yin ará ilé pé ẹ kú dédé àsìkò yìí, ẹ tún kú àmójúbà bàbá lábúlé. Bàbá lábúlé lórúkọ mi, akọ́mọlówe, arìnmásanwó ẹnu, nítorí bá méjì kọ́, nítorí ìdágìrì ọ̀rọ̀ ni. Òwe Yorùbá tí wọ́n ṣàlàyé ẹ̀ sí etígbọ̀ọ́ yín lónìí, tí mo sì tún mú wá sí ojú ìwòran yín, òun ni òwe Yorùbá tó sọ wípé ìkòkò ń ṣeṣu ẹnìkan ò gbọ́, odó ń gúnyán lòkìkí ń kàn. Ìkòkò lẹ̀ ń wò yìí, oríṣiríṣi nǹkan là ń lo ìkòkò fún ní abúlé. Odó náà rèé, oríṣiríṣi nǹkan là ń fi ìkòkò ṣe ní abúlé. Ìkòkò yìí à ń lò ní abúlé láti fi rẹ ẹ̀gẹ́, à ń lò ní abúlé láti fi rẹ aró, à ń lò ní abúlé láti fi dáná, à ń lò ní abúlé láti fi ṣe onírúurú nǹkan. Ìkòkò ni àwọn olóyìnbó ń pè ní pot. Odó rèé tí àwọn olóyìnbó ń pè ní mortar. Ọmọ odó rèé tí àwọn olóyìnbó ń pè ní pestle. Tá a bá ń fi ìkòkò ṣe iṣu ní abúlé, ará ilé kejì ò lè gbọ́. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tó lè mọ̀ bí kò bá ṣe pé ẹni tó bá rí wa lọ́ọ̀ọ́kán tàbí tí ó yọjú sí wa nínú ilé. Bí ènìyàn bá ń fi ìkòkò ṣe iṣu, sí ẹni tí ó lè gbọ́, àwọn ará ilé kejì wọn ò lè máa gbúròó ìkòkò lásìkò tó bá ń ṣe iṣu lọ́wọ́. Ṣùgbọ́n odó yìí ó jẹ́ ohun tá a máa ń fi ń gúnyán ní abúlé. Ọ̀kan lára àwọn iṣẹ́ tí à ń lo odó fún ní abúlé rèé. Kó tó di pé ẹ̀rọ dé tá a bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀rọ lọ èlùbọ́, odó la ti kọ́kọ́ fi ń lọ èlùbọ́, la fi ń gún èlùbọ́. Ṣùgbọ́n nígbà tí ẹ̀rọ ìgbàlódé ti dé, ó ti di ká máa fi ẹ̀rọ lọ èlùbọ́, ṣùgbọ́n odó la fi ń gúnyán. Àwọn ẹ̀rọ ìgbàlódé kan náà sì ti wà ní ìsìn tí a fi ń gúnyán ní abúlé. Ẹni tó bá fẹ́ ẹ̀rọ ìgbàlódé ọ̀hún tá a fi ń gúnyán, ó lè kàn sí bàbá lábúlé. Odó yìí méjèèjì ni a fi ń pa òwe tá à ń ṣàlàyé yìí. Òwe ọ̀hún náà sì ni pé ìkòkò ń ṣeṣu ẹnìkankan ò gbọ́, odó ń gúnyán lòkìkí ń kàn. Àsìkò wo ni a máa ń ṣe àmúlò òwe yìí? Nítorí wípé tá a bá ń fi odó gúnyán, ará ilé kejì, ará ilé kẹta, ará àdúgbò wọn a máa gbọ́ pé à ń fi odó gúnyán. Ṣùgbọ́n nígbà tá a bá ń fi ìkòkò tá a fi ń ṣe iṣu, etí kejì kẹta, àwọn ará ilé kejì kẹta wọn ò ní gbọ́. Méjèèjì yìí wá ní Yorùbá máa ń lò láti fi pa òwe tí à ń ṣàlàyé yìí. Àsìkò wo wá ní Yorùbá tiẹ̀ máa ń sábà ń ṣe àmúlò irú àwọn òwe yìí. Ìgbà mìíràn ó lè jẹ́ láàrin ọkọ àti ìyàwó. Nígbà tí ìyàwó bóyá ó fi owó kan kún owó ọbẹ̀ tàbí ó sebẹ̀ lọ́wọ́ ara rẹ̀, tó wá bẹ̀rẹ̀ sí ní sọ fún àwọn ará ilé kejì. Ṣùgbọ́n tó jẹ́ wípé nígbà tí ọkọ sanwó ilé-ìwé àwọn ọmọ, ọkọ ò jẹ́ kí ẹnì kejì ó gbọ́. Àsìkò tí ìyàwó fi owó kún owó ọbẹ̀ nínú ilé, ni ìyàwó bẹ̀rẹ̀ sí ní rojọ́ ọkọ rẹ̀ káàkiri. Ní irú àsìkò bí èyí, ni Yorùbá máa ń pa irú òwe bẹ́ẹ̀ pé ìkòkò ń ṣeṣu ẹnìkankan ò gbọ́, odó wá ń gúnyán òkìkí ń kàn. Ọkọ ìyàwó tó sanwó ilé-ìwé àwọn ọmọ tí ò jẹ́ kí ẹlòmíì ó gbọ́, tí kò mú ariwo dání, ni Yorùbá ń lò, ni Yorùbá fi ń ṣe àkàwé ìkòkò tó ń ṣe iṣu tí ẹnìkankan ò gbọ́. Ìyàwó tó fi owó kún owó ọbẹ̀, tó wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ káàkiri, tàbí tó fi owó ọbẹ̀ gan lẹ̀ nínú ilé, tó fi owó ara rẹ̀ sebẹ̀, tó wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ ọkọ rẹ̀ káàkiri, ni Yorùbá fi wé odó tó ń gúnyán tí òkìkí ń kàn. Ẹ ṣeun, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi subscribe sí page yìí, Bàbá Lábúlé TV. Ẹ ṣeun.